èmi náà wá challenge báyìí ẹni tó kọ́kọ́ bímọ fún wọn náà níbo ló wà kí ló fà ní ìjà yìí méjèèjì èmi náà ń challenge báyìí tí ọmọ yìí bá ní bàbá gidi ẹ jọ̀ọ́ só lè bú bàbá ń bàbá. ó ti di woro sí woro ẹ̀yin èèyàn ẹ wò MC White jáde tán fún Awíkókó ìyún Rótìmí Daniels látàrí gbogbo bó ṣe ń jáde tó ń fi sí àwọn ìránṣẹ́ Ọlọ́run lára wòtòwòtò ní o lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Pastor Sam Olúalọ́ ẹ wò Mr White wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn ìwádìí òfin tó kan nípa ẹyẹ tó sun Rótìmí Daniels ìyá wo ló bí bàbá wo ló bí ibo gan ló ti jáde wá ibo ló ti ṣẹ̀ wá gbogbo ẹ̀ pátápátá lẹ́la àǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹtùn wá fetí gbéyàwó ọ̀rọ̀ àmọ́ kó tó di pé mo gbé yín débẹ̀ nǹkan Ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá ti mú wá fún yín àwọn ìròyìn yàjọ́ ìròyìn ajá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ fún gbogbo ẹ̀yin ojú tó yẹ pé ṣe ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ní òun àtàyín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì wá dènà pẹnu ó yá ẹ̀ ń so níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online TV òkè láwà téńté. ìyá èmi náà wá challenge báyìí ẹni tó kọ́kọ́ bímọ fún wọn náà níbo ló wà kí ló fà ní ìjà yìí méjèèjì èmi náà ń challenge báyìí tí ọmọ yìí bá ní bàbá gidi ẹ jọ̀ọ́ só lè bú bàbá ń bàbá lórí ètò lénìí mo fẹ́ kẹ́yẹ́ kájọ wo ọ̀rọ̀ kan ọ̀rọ̀ nípa arákùnrin tí wọ́n ń pè ní Rótìmí Daniel yìí tí wọ́n ń pè ní Rótìmí Daniel ayé nǹkan wọ́n sọ fún yín pé àpèjá orúkọ arákùnrin yìí ó ní Olúwarótìmí Tìmílẹ́yìn Daniel ó ní àpèjá orúkọ ẹ̀ Olúwarótìmí Tìmílẹ́yìn Daniel òun náà tó ń wádìí àwọn ẹni ẹlẹ́ni pàápàá àwọn tó jẹ́ bàbá wánú ìgbàgbọ́ tó jẹ́ pé èyí tí èṣù ń lò nù wọn ló fi ń júwe gbogbo àwọn yòókù ẹ má jẹ́ ń tàn yín jẹ ẹni tó bá ti ń wádìí èèyàn ta ló ń pè orin yẹn ẹni tó bá ti ń wádìí èèyàn ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa tiẹ̀ náà ká sọ̀rọ̀ nípa tiẹ̀ náà Rótìmí Daniel ta ni bàbá tó bí ẹ lọ́mọ ta ni bàbá tó bí ìwọ gẹ́gẹ́gẹ́ lọ́mọ ẹ má jẹ́ ń tàn yín mo ṣe bẹ̀rẹ̀ wádìí lórí ẹ̀ ní o mo fẹ́ kó nǹkan wá jáde fún wa kó sọ̀rọ̀ bàbá ẹ̀ fún wa ṣùgbọ́n tí Rótìmí Daniel bá sọ̀rọ̀ bàbá ẹ̀ fún wa èmi á jẹ́ kẹ́ ẹ mọ ìdílé tó ti jáde èmi á jẹ́ kẹ́ ẹ mọ irú bàbá tó bí màá jẹ́ kẹ́ ẹ mọ bàtà bí Rótìmí Daniel kò lè burúburú láyé kí bàbá gidi ó bí ìyàn kí irú ọmọ bẹ́ẹ̀ kó wá bọ́ síta kó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí àwọn bàbá mi Àdàbà TV my brother látàkúrẹ́ God bless you ẹ káàbọ̀ sórí ètò yìí àní wàrà wá ti ọ̀rọ̀ lè yí sọ̀rọ̀ ìjà ṣùgbọ́n Rótìmí Daniel a fẹ́ mọ bàbá tó bí wọ gangan ó bọ́ síta lọ́jọ́ kan ó bẹ̀rẹ̀ sí ń gbé àwọn bàbá ẹ̀ sí káyà ṣépè ó ń gbé àwọn bàbá Débóyè ṣépè ó ń bú àwọn Oyèdépò ó bú Babalọ́lá ó bú Mósè Orímọládé ó bú FBG Ọ̀ṣọ́fà kò sẹ́ni tó tí ì sọ̀rọ̀ sí tán mo fẹ́ kẹ́ gbọ́ fídíò kan ẹ wo fídíò kan sìn kẹ́ ẹ lè fẹ́ pé mo mọ nǹkan tí mò ń sọ tí ọmọ yìí bá ní bàbá gidi ẹ jọ̀ọ́ só lè bú bàbá ń bàbá só lè máa bú bàbá ń bàbá ṣépè ẹ máa gbọ́ o mo fẹ́ kẹ́ gbọ́ voice note yìí ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ṣé ń gbọ́ can a responsible man come outside kó máa sọ pé ìwà àti bàbá ẹ sí káyà ọ̀tá yóò máa gbọ́ ọmọ gbìn ẹ ní soríire ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Rótìmí Daniel báìbù jẹ́ kó yé wa pé má ṣe sọ̀rọ̀ ẹni àmì ìróró mi níbi Rótìmí Daniel ilé onígbàgbọ́ la bí ẹ sí náà pásítọ̀ ló sọ ẹ lórúkọ náà ohun tá a gbọ́ gẹ́gẹ́ kó yé wa pé bàbá tó bí ẹ gangan jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run mo ṣe ń bọ̀ láti wá mú full list rẹ̀ jáde mo promise yín màá sọ ìdílé tó ti jáde màá sọ church tó ti sọ lórúkọ màá sì dárúkọ pastor
tó gbé ní ọjọ́ mẹ́jọ tó sọ lórúkọ àti iṣẹ́ tí bàbá ẹ̀ ṣe nu church ìyẹn Rótìmí Daniel. Kí wá lóhun tó wá dé báyẹn tó wá jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n máa ń ṣe láyé òun ni kó máa gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣépè. Jẹ́ kí n sọ fún ẹ lẹ́nìí àwọn tó ń gbé ṣépè yìí tí wọ́n bá wúwo èpè ó ń padà pọ̀ lórí ẹ̀ wọ́n tó pè ní back to sender ò mọ́nà wọn. Kì í ṣe wọlé ní àkọ́kọ́ tó bá àkọ́kọ́ tako Jésù Kristi. Àwọn Afarisí wọ́n tako Jésù ńgbà tí Jésù wá sáyé tí wọ́n fẹ́ gbà á. Síbẹ̀síbẹ̀ náà Jésù ló padà borí wọn. Tó bá sọ kò sí ẹ̀sìn ìbáláyé kò sí nínú ibi tó wà nínú ẹ̀sìn Ifá àti ẹ̀sìn tó ń sìn pé ẹ̀sìn kan ò dá. Why can't you face your own religion? Rótìmí Daniel. Ó wá bẹ̀rẹ̀ sí bọ́ta. Ó wá sọ di top in town. Ó wá sọ di aṣọ tó ń wọ̀ láti máa sọ̀rọ̀ sáwọn ìránṣẹ́ Ọlọ́run. Ó sọ́nu fídíò ẹ̀ kan ó ní kò sí tó ń jẹ́ Jésù Kristi. Jẹ́ kí n sọ fún ẹ lẹ́nìí nínú ẹ̀sìn Muslim Jesus Christ náà ń pè ní Ànábì Ìsá. Ànábì Ìsá ẹ má ṣì mí gbọ́ mi ò ní kò sí kàn dánù rẹ̀ sí ṣùgbọ́n ṣe mí láàánú fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ pé ayé Christian tí ẹ̀yin náà wà lọ́dà Rótìmí Daniel Foundation tó ń pè rẹ̀ ní fàájákanjàkan ẹjọ́ kí ló fẹ́ fàjá ẹ máa gbọ́ ẹgbẹ́ fẹsẹ̀ sí dáadáa ẹ máa gbọ́ ẹ máa gbọ́ o. Now ẹ wá gbọ́ kinní kan sìn ó sọ̀rọ̀ bàbá Eskaya ń gbà kan jọ ìjà rí ẹ̀rí tó dájú lórí ẹ̀ Oríyọmí Amusat tó bá ṣètò ó máa ń gbé àwọn ènìyàn wá aṣọ ojú wọn live. Rótìmí Daniel wáyé tí wo ò ní proof ẹ máa ti arrange ẹ ọ̀n tó pè ní arrange nìyẹn ẹ ti máa arrange torí bí agbé yín kalẹ̀ láti ní ìjọba òkùnkùn láti wá bí ọ̀rọ̀ Kristi wú ni. Ìwà tó lè máa fún àwọn kan lówó tó lè máa fún àwọn kan lówó kékeré lọ máa ṣe interview fún yàn ló wà ní interview ló ní package ẹni tó máa borúkọ pastor kan jẹ́ lórí social media. Ọjọ́ tó ti wá sọ̀rọ̀ bàbá Eskaya báyìí tó ti wá sọ̀rọ̀ bàbá Eskaya jọ tó tún nǹkan lára wọn ṣá bàbá Eskaya ṣe báyìí wọ́n ṣàwo wọ́n ṣe kìnnìkan kó bàbá sásùn. Let me tell you something ìwọ ló ń ṣe ra ẹ Rótìmí Daniel torí pé tó o bá lè fi fọ́tò bàbá ẹ̀ hàn èmi náà wá ọjọ́ kan ń bọ̀ àṣẹjọ́ bẹ̀rẹ̀ ni ó di ọjọ́ tó o bá tó mọ̀ ẹ́ pé ohun tó ń ṣe yìí ìwà tí ò dáa ni torí pé tí wọ́n ṣe rò pé ìwọ ń ṣèwádìí èèyàn èmi àwọn kan náà ń ṣèwádìí nípa fámílì ẹ ibo la bí ẹ sí ṣèbí pásítọ̀ ló sọ ẹ lórúkọ Olúwarótìmí Tìmílẹ́yìn Daniel ṣèbó lórúkọ tá a sọ ẹ ẹja tún gbọ́ fọ́ ìṣòtì yẹn ẹ máa gbọ́ o kẹ́ni mọ̀ ẹ́ pé arákùnrin yìí èmi ò ní sọ pé mi ò ní bú bẹ́ẹ̀ ni mi ní sọ̀rọ̀ òdì sí torí mo kà á pín pé ohun tó sì ń ṣe lọ́wọ́ báyìí ó sì ń jọba lọ́kẹ̀ ẹ̀ ni ẹja ti gbọ́ ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ lẹ́nu tó ń pè Rótìmí Daniel ẹ máa gbọ́ o jẹ́ gbọ́ jẹ́ gbọ́. ẹ jẹ́ kí n béèrè gan lọ́wọ́ Rótìmí Daniel kí ni nǹkan tó jẹ́ gan tí wọ́n máa sọ pé ìwọ ń sọ̀rọ̀ ẹnìkan ń sọ̀rọ̀ kí ni nǹkan tó jẹ́ jọ ní fámìlì yín ṣé wọ́n lè ní àkọ́kọ́ tó máa kọ́ travel out ni ṣé wọ́n lè ní àkọ́kọ́ báyìí ní fámìlì yín báyìí tó máa kọ́ travel out Rótìmí Daniel ṣé wọ́n lè ní àkọ́kọ́ ni àṣẹ̀ṣẹ̀ yọ ọ̀gán mọ̀ tó ń bá lóko sọ̀tá ṣé wọ́n lè ní àkọ́kọ́ ni èlò gan lóore èlò gan lórí lọ́wọ́ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ tó ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ bàbá fún ẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ bàbá àti ìyá fún ẹ torí pé o ti mọ̀ pé Christian wọn ì sábà sọ̀rọ̀ wọn ì sábà ṣe bí lọ́pọ̀lọpọ̀ wọn ara àwọn tó ń ṣe bínú wọn o ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn jọ́sà wà rí Muslim tó jẹ́ àfà láti jọ́ tí wọ́n ti pariwo Nàìjíríà yìí bí àfà kan ṣe gbá àfà kan ṣàwo ǹjẹ́ o gbé rí ṣé o gbé rí ṣùgbọ́n tó bá jọ̀lọ́ Christian wàá wá rangun kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. We want to know your biological father Rótìmí Daniel Olúwarótìmí Tìmílẹ́yìn Daniel. We want to know your biological father tó bá kó tilé rẹ wá
ò ní máa gbé àwọn bàbá ìṣépè tó bá bí abiyamọ ló bí ọ lóòótọ́ ló Tìmí Daniel ò ní bọ́ social media láti máa sọ̀rọ̀ òdì sáwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè kò dẹ̀ dùn mí ẹ̀yin pásítọ̀ kan lẹ̀ fún bọ̀bọ́ ẹ̀ lọ́rọ̀ sọ náà pé o wà nílùú tó wà pé o wà outside the country kò sọ pé o ti jẹ́ pẹ̀kun ayé náà kí ló ń tó kójọ gan tẹ́nìkan kò jọ rí tí bàbá sọ pé bàbá ẹsìn káyà gan nǹkan kẹgbà wo kòkó bá wà sásùn ìwọ yìí náà ló jẹ́ ká rí ojútùú bàbá social media kí pásítọ̀ kan máa ti post nǹkan báyìí wà á ti rí negative thoughts tó ń pa ẹ̀ jọ ṣé wọ́n mọ́ ni ṣé wọ́n mọ́ ṣé ń gbọ́ ṣé ń gbọ́ kan tó ń sọ ó ń sọ pé nìkan ò ní ṣoríire oníkú ló máa pa ẹnìkan gbogbo tó bá ti sọ pátá is coming back to you ó wá sọ rẹ̀ di antichrist ìyá kan náà ó kàn tiẹ̀ mẹ́sẹ̀gì mi Christian lòun ṣùgbọ́n ẹ má burú Tìmí Daniel mọ́ mo ní mo sọ fún woman yẹn mo ní tí o bá tẹ ilọ́run ẹ kó lórí social media ẹ kó lórí page mi ò wá tọrọ owó lórí page o mi ò dẹ̀ ní kẹ́ fún mi lówó mo sọ fún ìyá yẹn bẹ́ẹ̀ ẹjọ́ ló máa tara yín jẹ tẹ́sí tara yín jẹ I'm less concerned ìyá yẹn ṣe pé mo wá rí pé ẹ lè ṣe aláìmọ́ ṣe pé torí pé ẹni tẹ̀ ń tẹ̀ lé gan elépè ni inú ẹ̀jẹ̀ yín ló wà ohun tẹ̀ ń sọ ní fàjà movement yín ni ìtẹ̀sálẹ̀ ìpẹ́ ni ẹ̀yin tẹ́ jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ dúró ẹ dúró wájú Ọlọ́run ẹ dúró wájú ẹ mẹ́rin tí Rótìmí Daniel ń sọ Rótìmí Daniel is nobody ìgbà tẹ́mi náà bá sọ ìta yí ẹ̀ débì kan fún yín mo kẹwàá fi lè ṣe pìrìàbù kó lè mọ̀ ẹgbẹ́ nìkan náà ń ṣèwádìí lẹ́yìn mo lè lè tí mo wá sí láàárọ̀ yìí who is Rótìmí Daniel who are you tó sọ pé bàbá ẹsìkáyà nǹkan máa ṣọ̀tá wọn nǹkan kan jọ ṣé ìwọ náà máa dẹ́yìn fún ni ọjọ́ tí ògán bá kú ṣé wọn tí wà lajú sí ni ó ń sọ pé orí àwọn bàbá kan ò pé ní tó túmọ̀ sí pé orí bàbá ẹ tó jẹ́ pé olóṣù ẹlẹ́lu Rótìmí tó ń lọ church tó fi pásọ̀ sọ lórúkọ ó ti bú òun náà mọ́ náà ó gbọ́dọ̀ wà specific if you want to talk about one pastor go straight to him or her má káwọn bàbá ìpapọ̀ mọ́ ohun tó sọ nígbà ló máa ń dáyàn lóhùn I want you to reply all my message torí mo mọ̀ ẹ́ kó ṣeé ṣe kó má lè dáhùn èmi ò bẹ̀rù ẹ o torí kò sí kankan tábẹ̀rẹ̀ ẹgbẹ́ tó lè ṣe àti rírú yín láìmọye ìgbà torí pé wà ń diaspora ni náà ibi tó ti ń ṣiṣẹ́ ṣó o lè sọ fún wọn bẹ́ẹ̀ bí ká má ṣe Christian mọ́ jọ ibi tó ti ń ṣiṣẹ́ lọ́run tó ń ṣe engineer àárọ̀ tó ń ṣe ṣé wọn ló níbẹ̀ ṣé bàbá ẹ̀ ló níbẹ̀ ṣé onífá ló níbẹ̀ o sì lọ bó òyìnbó yẹn kò ní òyìnbó don't go to church anymore mo dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin kìrìsìtẹ́nì onígbàgbọ́ irú yín báyìí pàápàá wa Yorùbá ó di ẹ̀mélòó kẹ́ẹ̀rí ọmọ Yíbò kó wá social media kó wá tako àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n torí pé ìwà ọ̀dàlẹ̀ yẹn ó ṣàwánà yọmọ Yorùbá yìí irú wọn Rótìmí Daniel yìí ó ti gbà kan lọ chọ́ọ̀chì rí ìwà àti pásítọ̀ ẹ lẹ́jọ́ mọ́tẹ́ ẹjọ́ fà mo sọ̀rọ̀ lánàá mo lè mímọ̀ àwọn wòlíì kan tó jẹ́ wòlíì òtítọ́ mo sì mọ àwọn olùṣọ́ àgùntàn kan tí wọ́n ní bá yín fi gbákanmù kan láíláí mo mọ àwọn kan bẹ́ẹ̀ èèyàn ni bàbá wòlíì Èzíkíẹ́lì Ọlájídé Àjàyí bàbá kò ṣeun tì ṣebí bàbá wòlíì kan nìyẹn èèyàn ni pásítọ̀ Ṣèyí Àjàyí èyí wòlíì kan nìyẹn o èèyàn pásítọ̀ Paul Àjàó bò pásítọ̀ kan nìyẹn gbogbo ẹni tẹ́ ń wò mí ẹjá nígbàgbọ́ náà lọ́rùn ogun tí Rótìmí Daniel sọ yẹn má fetí síbẹ̀ ewu ìgbà kẹyìn tí Jésù ní yóò dé olóṣèlè yìí it's not funny kò funny tọ́lẹ̀ pé o jáde lẹ́ni o bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Christian o bẹ̀rẹ̀ sí ń búlì Christian ohun tó ṣe ń ṣe yẹn o tún fi ń polongo ìrere sí ni ẹ̀yin tẹ̀ sí ń tẹ̀lé Rótìmí Daniel náà tẹ̀ pẹ̀lú ayé Christian tẹ̀ ń tẹ̀lé Rótìmí Daniel mo kí yín o ẹ kú ìparun ìgbà ìkẹyìn ẹ ti mọ ọ̀nà olórin kankan ní pé mo ti mọ ọ̀nà ìyè yìí náà ẹ ti mọ ọ̀nà ìyè ẹnìkan wá ń kúkúrọ́ fún yín ó ń sọ tí ò yẹ kó sọ fún yín ẹnì ń tẹ̀lé ẹ wá ń pè ayé fàájà movement èmi ò ní kẹjọ́ mọ́ fàájà o ti sọ pé tó bá dago kẹlẹ́ ní báyìí o fẹ́ sọ̀rọ̀ nípa bàbá olú àlọ́ ẹ jọ nítorí Ọlọ́run afẹ́hùn tó fẹ́ sọ àwọn èmi náà tún bá èmi náà ní program lálẹ́ náà lórí ọ̀rọ̀ tó ń sọ yìí yá èmi náà tún máa ń fast èmi náà jáde
màá wá sọ fún yín níbo ni Ìyábọ̀ wà. Ìyábọ̀ Òbé Olúwayẹmisí níbo ló wà? Ọwọ́ tanká ti béèrè ẹ̀. Èmi ti rí èèyàn tó jí ọ̀gá mi lẹ́nu iṣẹ́ yìí tó rán ìyàwó ẹ̀ lọ sí London tí ìyàwó débẹ̀ tó dẹ̀ di pé wọ́n ìrí amúdàárọ̀ yìí. Níbo ló wà? Àtijọ́ tó ti sọ̀rọ̀ yìí náà báyìí tó ti sọ̀rọ̀ yìí ó rí provide náà. Ó rí provide. You have nothing like that. Ó rẹ́ ní information fún wa. You keep on shouting on social media. Mo dẹ̀ ti sọ fẹ́yìn family Ìyábọ̀ tẹ́ ẹ bá ń wọ́ ọmọ lóòótọ́. The best thing lè ṣe ní pé ẹjá lọ report to police station. Ẹjá lọ competition wò. Kí wọ́n invite bàbá Olúwa lọ́wọ́ láti wá sọ̀rọ̀. Ṣùgbọ́n tí Rótìmí Daniel ń ṣe yìí, ìwà antichrist ni. Kẹ́ẹ̀dẹ̀ pọ̀ jù báyìí lọ àti gbogbo ẹ̀yin tẹ́ ń pè. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń pè yìí lẹ ti fi ìwà yín ba inú ìjọ tẹ́ wà jẹ́. Àlàkí Adé káàbọ̀ sórí ètò yìí. Púpọ̀ ẹni tẹ́ wà ń bẹ̀ mú kí yín kọ̀kẹ́ jòjì. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti fi ìwà lẹ ti fi ba inú ìjọ tẹ́ wà jẹ́. Ṣùgbọ́n torí bí ẹ̀ lé sọ jáde, ẹ̀ lé sọ náà. Ọ̀rẹ́ méjì jà. Ẹ wá pe ọ̀rẹ́ kìíní kó wá sọ̀rọ̀. Ohun tó jẹ́ tiẹ̀ ló máa sọ náà. Ọkọ àti ìyàwó tó jà. Ẹ pe ìyàwó kó wá rojọ́. Ọjọ́ tó bú ọkọ kò ní sọ o. Ọjọ́ tó bú ọkọ kò ní sọ o. Ṣùgbọ́n torí pé máa sọ àwíjàre àsọdùn pa tiẹ̀ sáàdì tiẹ̀ kí ló máa wà náà. So Rótìmí Daniel tí wọ́n bá ní àǹfààní àti tó bẹ̀ sọ background ẹ̀ síta káyé gbọ́. Ìlú tó wà gan báyìí a gbọ́ pé ẹnìkan ló rẹ̀ lọ́wọ́ tó fi débẹ̀. Ìgbà tó dé ìlú tó wà tó padà dá ẹni yẹn. Ẹ̀túbọ̀ ilé ni kọ́ ló mọ̀ pé tó tí wọ́n ṣe lò pé wọ́n ń wá jẹ nìkan àwọn kan náà ń sọ̀tẹ̀ fáwa. Ẹni tó rẹ̀ lọ́wọ́ láti débẹ̀ tó padà dá tó mọ́re fẹ́ nìyẹn tó mọ́re. Ọjọ́ tó bá rú ẹ lójú màá tún gbẹ́ nìyẹn wá sórí program. Ṣé wọ́n mọ́re ṣó mọ́re? Ẹnu gbà tó wà níbi tó wà tó ṣe gba ìwé ìgbélù tó wà báwo ló ṣe rí gbà? Ta ló bẹ̀ ṣe? Ṣó padà fi ibi sọ ẹni yẹn? Ṣó padà fi ibi sú? Àbó ti gbàgbé ni pé ọmọ kékeré àbúrò tó mú àbúrò ẹ̀ dání lọ sin ẹ̀gbọ́n ẹ̀ ó ń sọ pé tẹ́sí máa sin náà rèé. Tí wọ́n ṣe rò pé wọ́n ń wádìí ẹnìkan wọ́n ń wádìí ẹ̀ náà wọ́n ń wádìí ìwọ náà ẹni hùn bẹ́ẹ̀ ni tó náà ò ti dàyàn kan rí ni. Ìgbà tó wà Nàìjíríà ẹni tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ kí ló ń tó ṣe fúngbà tó wà Nàìjíríà kò tó travel. Àbúrò pé wọ́n náà náṣìírí ni Rótìmí Daniel ó wá rò pé ìwọ nìkan ló pé ìwọ nìkan ló mọ́. Ọlọ́run aláàánú yóò mọ tú àṣírí ẹ̀ fáwọn èèyàn. Àwọn tá a sì mọ́ sọ́ọ̀rì wọn tán ló máa ń ṣàgùn síyàn wọn ló máa ń fèpè dáyàn dọ́mọ fọlọ́ba bì ọ́ ó sáà ti ní fọ́tò mi ó dà mọ́ pé wáìsì lórúkọ mi bó bá rọ̀ lójú fìmánúẹ̀l sí o fìmánúẹ̀l sí kó wá sàbó ṣe máa ń sàgbára tó ṣe máa ń sàgbára yẹn bí yóò wá ní bọ́ọ̀lù níwájú màá wá jó yí ẹ pé tọkùnrin bá tó àtọ̀ ni tóbìnrin tó ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ fàájà tí wọ́n ń sọ yẹn àjọ máa fàájà ni tó bá kulẹ̀ tó kòkè mi ò ní kò lẹ́yìn Jésù tí wò bá ti gbàgbọ́ ìwọ ló mọ̀ ẹni tó bá ní òsí wòlíì ilé wọn ló ti ṣàìsí wòlíì wà tí Jésù ń lò tọ́lọ́run ọ̀gá ògo ń lò wà rò pé wọ́n ni the best any small thing on social media wà ti come against it wà máa sọ different things kò sí nǹkan tó kì í sọ wà ń lanu kì í sàlẹ̀ ó ń sọ pé bàbá Ẹ̀sìkáyà òun pé bàbá Ẹ̀sìkáyà ṣe pé tó bá bí wọn ilé rẹ̀ gbogbo ọtọ́lọ́ ti ṣe fún bàbá Ẹ̀sìkáyà láyé mo kàn sí ẹ̀kọ́ fídíò ẹ̀kẹ́ tó sọ lọ́jọ́ kan tó sọ pé kí bàbá Ẹ̀sìkáyà bọ́ta kí wọ́n sọ ohun tí ibi tọ́lọ́ tó tá ti náwó tán ní ìwọ́n mọ̀ ìgbà tí bàbá Ẹ̀sìkáyà ní látòrí òkè èrè o wá sí ọdẹ òmu wá sí gbọ̀ngàn ẹ̀dọ́ ní tí ò sí kankan ẹ̀yin ò ní sọ yẹ o ọjọ́ tí wọ́n lé bàbá ẹ̀ nílé àná lẹ́dẹ nítorí pé ta lè léyìí ó mọ iye táwọn bàbá ẹ̀ jẹ́ lórí òkè ọ̀ṣọ́ tó wọ́n sọ báyìí ni pé yes Ọlọ́run ò lè dáyàn lóhùn láti pé èèyàn ṣoògùn Ọlọ́run ò lè dáyàn láti pé èèyàn lu jìbìtì ṣe pé tó sọ fún wa nìyẹn èmi sọ fún ẹ lẹ́nìí pé Ọlọ́run tèmi Ọlọ́run àwọn bàbá mi a máa ṣe ìyanu fún yàn láì dọ́gbọ́n sáyé èmi sọ fún ẹ bẹ́ẹ̀ lẹ́nìí ó gbàgbọ́ o Ọlọ́run àwọn bàbá mi Ọlọ́run Mósè Orímọládé ọmọ tí wọn là ṣe Ọlọ́run bàbá wa Ayọ̀délé
Babalọ́lá Ọlọ́run bàbá wa Samuel Bíléwù ọmọ Àlàkẹ́ nílùú Mẹ́kọ Ọ̀ṣọ́fà a máa ṣe yanu tó bá gbàgbọ́ ṣẹ́gun ní o ó ṣe gbá ní ó ṣàwo ni bọ́lọ̀ ń bá lóòyàn láti ọ̀rọ̀ àṣẹ lásán ni ẹni tá a sọ fún bóyá ṣe báyìí tọ́lọ́ ń dẹ̀ ó ní mo júbà orúkọ mi ó wà ní bẹ́ẹ̀ Jésù ní mo júbà orúkọ mi wàá bẹ̀rẹ̀ sí ń bọ́ta you want to know your biological father tí o bá tó bẹ́ẹ̀ sọ ìtàn ìdílé ẹ tí o bá lè sọ àwọn bọ̀ sọ mo ráàyè tiẹ̀ gan màá sọ débi pé màá lọ ya fídíò lé yín gan màá wọ ẹbí lé báyìí ilé tí bàbá ẹ gbé tí bàbá ẹ kọ́ mi ò tí ì ní sọ nǹkan báyìí ẹni tó rìn lọ́wọ́ tó fi travel out ṣó o padà fojú ẹ̀kún gi dábì lóhùn ṣó o padà fojú ẹ̀kún gi wà á rò pé ìwọ nìkan ló mọ ẹja tó gbọ́dọ̀ díẹ̀ sí ṣé ń gbọ́ o sọmọ tó kọ́ léere ní máa ń sọ pé lórúkọ láyé bàjẹ́ bàbá mi ká ẹ láyé bàbá tó bí mi lọ́mọ ó kọ́ mi mo kẹ́kọ̀ọ́ ó ní wọ́n ń ṣépè fún yàn kò síbi tí ló ṣe bá gbẹtọ́ láyé ó ní bíbélì kan jóyè wá pé ó ní yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra láti fèsì torí pé mo yẹn pé nínú èsì yẹn ìbínú lè jáde ńbẹ̀ sọmọ tó kọ́ léere sọmọ tó fi omi jọ́ọ̀jì bọ́ lélẹ́yìí tó ń ṣépè wọ́n sọ pé ẹlẹ́sìn àbáláyé ni ẹ́ àbá mọ àwọn ẹlẹ́sìn àbáláyé tó dáa tẹ́níwà màá tún tẹnumọ́ lẹ́nìí àwa mọ̀ wọ́n dáadáa wọ́n sọ pé bàbá ẹ̀sìn káyà ẹ jẹ́ báyìí pílẹ̀ ẹ̀ gbọ́ ẹ máa gbọ́ o ṣe gbọ́ kíga ni ẹ gan kí ló ní gan tẹ́nìkan ò ní gan o jẹ́ sọ̀rọ̀ mi tí wọ́n ti ń sọ̀rọ̀ kí ló ní kí ló kójọ gan kí ló tó ní gan dábì ló kí ni nǹkan tó ní gan kí ló ní gan jọ tó bá yẹ kó o ti kọ́lé sí Nàìjíríà ilé wo lo kọ́ lẹ́ni kó o kọ́ rí gan ilé wo lo lẹ́ni kó o kọ́ rí gan kí wàá lọ tó ní ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ẹ̀mí tẹ̀mí ti sọ̀rọ̀ who are you Rotimi Daniel who are you tani ẹ́ kí ló jẹ́ gan kí ni nǹkan tó jẹ́ gan kí ló jẹ́ ìwọ náà tó sọ̀rọ̀ ṣé ìyàwó tó wà nílé lóbìnrin àkọ́kọ́ tó fẹ́ ṣó bírèkì àtòbìnrin rí ni ṣó dáadé obìnrin rí ni ẹ tó bímọ fún ẹ ṣó náà wà nílé ẹ answer that question ẹ tó bímọ fún ẹ ṣó náà wà létí ẹ náà ni ìwọ náà bọ́ta ká sọ tó yẹ ká yé mọ̀ pé èèyàn dáadáa ni mí o mo dáa jẹ́ ká wòyà jẹ́ ká rí family ẹ let's see your happy home tó ẹ kò ní happy home Rotimi Daniel let's see it jáde tó ṣe rí kí ló ní ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n dákẹ́ lásìkò yìí ẹ já sọ̀rọ̀ WhatsApp +2347031857277 Rotimi Daniel àṣẹ bẹ̀rẹ̀ ni àṣẹjọ bẹ̀rẹ̀ báyìí ni wọ́n máa wádìí àwọn pásítọ̀ máa wádìí wọn ẹ̀yin pásítọ̀ náà tẹ́ jẹ́ pé ẹ̀yin náà jẹ́ ìdíjẹ́ fún wa lọ́rọ̀ sọ gbogbo àyímọ̀ ẹ lọ yí padà ẹ má gbàgbé ẹ tó pè yín ẹ má tàbùkù orúkọ Jésù mọ́ ẹ̀yin náà fún Rotimi Daniel lọ́rọ̀ sọ náà gbogbo miracle ní social media táyìn náà ń ṣe ẹ lọ stop ẹ àìmọye wòlíì Kẹ́hìndé Ọlá nílùú Ilé-Ifẹ̀ bàbá yẹn ajó yí ẹ pé lẹ́yìn àdúrà náà ti ní ládùúrú ìyà tí bàbá yìí jẹ lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n gbà tí àsìkò tó fún ọ̀rọ̀ àwọn tí bàbá yìí ti gbàdúrà fún tọ́lọ́ ń jẹ́ ayé wọn nítumọ̀ àwọn náà bẹ̀rẹ̀ sí bless bàbá yìí tó o bá mọ̀ Olúwa mi a máa bùkún ẹ̀dá 07031857277 07031857277 ẹ já sọ̀rọ̀ ní WhatsApp Ọlọ́run aláàánú ò ní fi wá sílẹ̀ ọkàn wo balẹ̀ o á tún pàdé Rotimi Daniel where is your biological father and where is your parent àwọn family ńkọ́ where are your families your wife and your children did you have happy home ẹ̀ tó kọ́kọ́ bímọ fún ẹ òun bolo wà ìwọ náà wàá sọ sábà ká máa wò ẹ̀ tó kọ́kọ́ bímọ fún wọn náà Rotimi Daniel èmi náà ń challenge báyìí ṣe mọ́ ń bèèrè ìyàwó ẹnìkan ẹ̀yà èmi náà wàá challenge báyìí ẹ̀ tó kọ́kọ́ bímọ fún wọn náà bolo wà kí ló fà ní ìjà yìí méjèèjì èmi náà ń challenge báyìí mo ń challenge ojú òní tiwa lágbára lọ́wọ́ Ọlọ́run MC Wise Jésù ní fi wá sílẹ̀ God bless you.
ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bó lẹ ṣe rí sí abẹ́ẹ̀rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó bó lẹ ń ṣeré lè sí báyìí nítorí ọlọ́run Rótìmí Daniels tó jẹ́ pé ó ti ń jáde tó ti bẹ̀rẹ̀ sí ń wú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe àwọn pásítọ̀ tó ti ń wú jáde tẹ́lẹ̀ tó wá di pé onírúurú àwọn yẹn fẹ́ wá máa dojú kọ báyìí tó sì fẹ́ máa bá a jà lórí àwọn iṣẹ́ tó ń ṣe ẹ sì mọ̀ pé ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kúkọ sọ́mọ ẹlòmíì bó ló ṣe lọ́dọ̀ tí yín bẹ̀ wọ́n ẹ jẹ́ pàdé lábala àríwó sí ìsàlẹ̀ fọ́nrán yìí bẹ́ẹ̀ ni kẹ́ máa bá mi fi èròǹgbà tí yín lórí ọ̀rọ̀ yìí ẹ máa bá mi kọ́mẹ̀ntì ẹ̀ sísàlẹ̀ fídíò yìí kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àwa nírè jù báyìí lọ lórí ilé ìtààmú afọyín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ìpátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn fún ìgbà yẹn pé ẹ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe ẹ má gbàgbé láti bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ notification bell ni wọ́n ń pè òun gangan ní ọ̀mọ̀ta yín lólobó nígbà ògbà kúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ́lé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online tv Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó tẹ́ bá ti kílíkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó God bless you all.